gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Monday October 20 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ ẹ̀ ní fi gba lẹ́tà bànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ẹ ní láti kíyèsára pẹ̀lú ìhùwàsí yín lọ́jọ́ tòní, pàápàá jùlọ ọ̀rọ̀ ẹnu yín. Kẹ́ ṣọ́ra ṣe púpọ̀. Ó ṣeé ṣe kí áwọ̀ kan fẹ́ wáyé lọ́jọ́ tòní, tàbí kágímẹ́ǹtì kan fẹ́ bẹ́ẹ̀lẹ̀, tàbí kọ́ fẹ́ ní kẹ́ dá sáwọn ọ̀rọ̀ kan lọ́jọ́ tòní. Ẹ fọgbọ́n ṣe, kẹ́ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Ẹ má sọ̀rọ̀ tó máa ṣàkóbá fún wọn lára ọmọlàkejì. Ẹ sì má gbé ìgbésẹ̀ tó máa lágbára ju bó ṣe yẹ lọ, tàbí tó máa fẹ́ bí ìjà àbí fàǹfà. Ẹ jìnnà sí pátápátá. Kẹ́ kíyèsára àti nílé àti láàyè iṣẹ́ ní gbogbo ọ̀nà pátá ní kẹ́ gbà kíyèsára lọ́jọ́ tòní. Ẹ rántí pé ìbẹ̀rẹ̀ ìjà la rí, kò sẹ́ni tó mọ̀ pín ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ rántí pé ọ̀rọ̀ tí ó bá ti jábọ́ ó ti dẹyin o. Kí ẹ dẹ̀ rántí pé ọ̀rọ̀ báyìí bí ẹyin lórí, tó bá jábọ́ kò lè ṣe kó mọ́ o. Kẹ́ fẹ̀lẹ̀ ṣe, kẹ́ kíyèsára. Ẹ má wá péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ bá wà tó bá dàbí ìgbà pé wà comfortable níbẹ̀. Lénìí ẹ má jẹ, ẹ má fa fàǹfà, ẹ mọ́kàn balẹ̀, kẹ́ gbà láfíà láàyè. Bẹ́ẹ̀ sì ni kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ black wá jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ó ṣeé ṣe káwọn kùdìẹ̀kudiẹ àbí ìdíwọ́ dènà kọ̀ọ̀kan fẹ́ wáyé lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ dúró ṣinṣin lórí ẹsẹ̀ yín. Ẹ ní ìgboyà, ẹ wà very courageous láti kojú ìṣòro yìí, láti rí dájú pé ẹ borí rẹ̀. Gbogbo nǹkan tó dàbí ìṣòro ìpátá lẹ máa padà borí o. Lénìí ẹ má tàṣejù bóhunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ wà positive. Aago 2 ní ọ̀sán sí aago 3:30 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, lénìí kẹ́ mọ́kàn ara yín balẹ̀, kẹ́ má ara yín balẹ̀ dáadáa láti má fàyè gba gbogbo nǹkan tó bá dàbí nǹkan tó lè múnú bí yín àbí mú yín kanra. Gbogbo nǹkan wọ̀nyẹn pátá kẹ́ jìnnà sí. Ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí ìbínú máa gbé yín, tàbí kíyàn fẹ́ ṣe nǹkan tá fẹ́ bí yín nú. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní o. Lénìí kí ẹ lọ́pọlọ pípé, kẹ́ sì rí dájú pé ẹ gbájúmọ́ àwọn nǹkan tẹ́ ń lé fọ́jọ́ iwájú. Kẹ́ jẹ́ kí yẹn gba táìmù yín púpọ̀. Lénìí kí ẹ gbájúmọ́ṣẹ́, kẹ́ lè rí oore gbámú. Kẹ́ free mind yín, kí ẹ wà positive pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10:30 láàárọ̀ sí aago 11:30 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, èèyàn kan tó súnmọ́ yín ó ṣeé ṣe kí wọ́n fẹ́ hùwà tó ṣe é pé a fẹ́ mú kí inú bí yín pákan lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára. Ẹ má expect púpọ̀ jù látọ̀dọ̀ àwọn ènìyàn, kó má bàa padà máa downgrade yín, kó má bàa disappoint yín. Lénìí ẹ rí dájú pé tẹ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ àbí fàǹfà kan fẹ́ wáyé, pọ́ìntì báyìí ni kí ẹ ṣàlàyé kalẹ̀. Ẹ má jẹ́ kí misunderstanding náà lágbára ju bó ṣe yẹ lọ. Kẹ́ sì má rò lọ́kàn ara yín bí ìgbà pé gbogbo èèyàn gbọ́dọ̀ gbọ́ yín yékéyéké. Ẹ ṣàlàyé ti yín, kí ẹ mẹ́nu kúrò, ìyẹn ló ti dára jù. Ẹ wá gbájúmọ́ṣẹ́, kí ẹ lè róore gbámú. Lénìí kẹ́ wà determine. Grey jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11:30 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, a ṣe yín bí ìgbà pé kí ẹ gbé ìgbésẹ̀ tuntun lọ́jọ́ tòní o. Kódà ẹ máa láǹfààní àti gbá àwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan, tàbí láti lo àwọn ìdí ayín lórí àwọn kan tó dàbí ìṣòro kọ̀ọ̀kan, tó sì jẹ́ pé máa mójútó wọn púpọ̀. Ṣùgbọ́n ó ṣeé ṣe lọ́jọ́ tòní kí àwọn ìpàdánù owó kó fẹ́ wáyé, ìyẹn financial loss. Ẹ kíyèsára púpọ̀ pẹ̀lú bí ẹ ṣe ń ṣe owó lọ́jọ́ tòní o. Ohunkóhun tẹ́ bá bẹ̀rẹ̀, ẹ wò fínífíní dáadáa ṣáájú kẹ́ tó kówó lé lórí. Ó má bàa bí pé ọ̀tá yín wá lọ pàdánù owó lọ́jọ́ tòní. Kẹ́ kíyèsára. Lénìí ó ṣeé ṣe kó tún dàbí ìgbà pé ìtiraka lẹ fi ń gbájúmọ́ṣẹ́ dáadáa, ṣùgbọ́n ní ìgbẹ̀yìn gbogbo nǹkan tẹ́ bá gbájúmọ́ lénìí ẹ má padà ṣe láṣeyọrí o. Lénìí kẹ́ má tàṣejù bóhunkóhun, ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Lénìí kẹ́ wà smart, kẹ́ focus lórí ohun tó ṣe kókó fún yín láti gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12:30 lọ́sàn sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, lénìí ó dára púpọ̀ tẹ́ bá lè bẹ àwọn mọ̀lẹ́bí yín ní ìrànlọ́wọ́ kan àbí méjì, látàrí pé wọ́n máa ṣèrànlọ́wọ́ tẹ́ bá ń fẹ́ fún yín lọ́jọ́ tòní o. Lénìí ó dára kẹ́ ṣe dáadáa sí àwọn ènìyàn.
ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tí yín náà lénìí, ẹ má ṣí ọ̀rọ̀ sọ lọ́jọ́ tòní, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ sì create àkókò lénìí láti fi ṣe prayer dára pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 lénìí ẹ máa ní ìmísí púpọ̀, ẹ máa wà highly spiritual, ẹ lè fọjọ́ tòní ṣe gbogbo nǹkan tó bá jọmọ́ spiritual activity èyíkéyìí tẹ́ bá ti ń fẹ́ ṣe, ẹ create àkókò láti ṣe prayer lénìí dára, ẹ ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún, ẹ fọgbọ́n àtòyé tó lọ fún yín ṣe ohunkóhun kẹsì ṣètọrẹ àánú ní ìwọ̀nba tí ẹ bá lágbára lọ́jọ́ tòní. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ọ̀pọ̀ yín tẹ́ bá ti ń fẹ́ rìnrìn àjò kan, ó ṣeé ṣe kí nǹkan kan déédéé fa ìdíwọ́ lọ́jọ́ tòní o, tàbí kó ṣe é pé àwọn nǹkan tẹ́ ti plan lọ́jọ́ tòní kó dàbí ìgbà kó máa fẹ́ dàrú, tàbí kó ṣe é pé máa fẹ́ ṣàwọn àtúnṣe àbẹ́ máa tún fẹ́ rí plan lórí àwọn nǹkan tẹ́ ti fẹ́ gbéṣe lọ́jọ́ tòní tẹ́lẹ̀. Gbogbo nǹkan kíkan tó bá wáyé lọ́jọ́ tòní kẹ́ gbà bẹ́ẹ̀ pé fún dáadáa yín náà ló ṣe wáyé o. Lénìí kẹ́ rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀, ẹ má rìnrìn òru rárá, ẹ fi ìgboyà ṣe ohunkóhun lénìí dára. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe káwọn àìgbọ́ra ẹni yé díẹ̀ fẹ́ wáyé láàrin ẹ̀yin àtèèyàn lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ kíyèsára pàápàá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín bí ẹ ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀, kẹ́ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ má fàyè gba ìfàǹfà láàrin ẹ̀yin àtèèyàn tó súnmọ́ yín rárá lọ́jọ́ tòní. Lénìí tó bá ṣe é pé bóyá issue kan wá ń wáyé àbí ìfàǹfà náà padà ń wáyé, ẹ rí dájú pé ẹ tètè mọ bẹ́yẹ fẹ́ resolve tí gbogbo ẹ̀ ṣe fẹ́ yanjú. Láláì jẹ́ bẹ́ẹ̀ nǹkan náà lè padà dín ńlá tó máa lágbára. Ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní, ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ lénìí, ẹ má finú tọ́yàn rárá, ẹ má gbára léyàn rárá lénìí, ẹ mú sùúrù lòkè ẹ gbà láfíà láàyè káyè tí ẹ bá wà pẹ̀lú. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, ó ṣeé ṣe lọ́jọ́ tòní kó ṣe ń bí ìgbà pé kí ẹ bánú sọ púpọ̀, kẹ́ create àkókò láti wà lẹ́yìn nìkan, ìyẹn sì máa ràn yín lọ́wọ́ tẹ́ bá lè ṣe bẹ́ẹ̀. Kò sí bó tilẹ̀ hùn kó rí, kò sí bó tilẹ̀ hùn kẹ́ máa tẹpá mọ́ṣẹ́ tó, ẹ yẹ ọjọ́ tòní sọ́tọ̀ díẹ̀ láti fi sinmi, láti fi relax. Lénìí ẹ rí dájú pé àkókò àti ìgbà lẹ́yìn nìkan láti fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín dáadáa, ẹ wá ṣe dáadáa sáwọn ènìyàn kí ẹ sì ní ìrẹ̀lẹ̀ pẹ̀lú. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kó ṣe é pé bóyá opinion yín tó máa yàtọ̀, tàbí kó ṣe é pé nǹkan tó dàbí àwọn nǹkan tí ẹ ò tiẹ̀ lè fi go out dáadáa tó ń ṣẹlẹ̀ nínú ilé yín, ó lè fẹ́ fa ìbàlẹ̀ ọkàn fún yín lọ́jọ́ tòní. Léyìn ẹ rí dájú pé ẹ wòye sí nǹkan tí ó ń ṣẹlẹ̀ gangan nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní, àwọn nǹkan tó jẹ́ kẹ́ máa fìlì bákan, ẹ ronú jinlẹ̀ nípa rẹ̀, ẹ jìnnà sí pé bóyá à ń bínú àbíjú lórí ohunkóhun, ẹ mọ́kàn balẹ̀, ẹ wulẹ̀ gbájúmọ́ bí ìbáṣepọ̀ yín àtàwọn olólùfẹ́ yín bí ò ṣe ní bàjẹ́. Lénìí kẹ́ má dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ tí ó kàn yín, ẹ pa àwọn plan tí yín mọ́, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ kí ó lè padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Lénìí kẹ́ má sọ̀rọ̀ àsọjù láwùjọ, ẹ jìnnà sí fanfà pátápátá. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ orange sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20, ó ṣeé ṣe kẹ́ jí lọ́jọ́ tòní kó dàbí ìgbà pé ara yín ò fi bẹ́ẹ̀ yà gágá rárá, bí ìgbà pẹ́ tiẹ̀ ní ìgboyà bó tilẹ̀ hùn kó kéré mọ́. Lọ́jọ́ tòní ó dára púpọ̀ kí ẹ fi reflect nípa ìgbésí ayé yín púpọ̀, ẹ wòye sí àwọn nǹkan tó ń fa ìbàlẹ̀ ọkàn yìí àbí nǹkan tó ṣe é pé ó ń ṣẹlẹ̀ tí ò tẹ́yìn lọ́rùn, kí ẹ wòye sí fínífíní dáadáa. Tẹ́ bá ti wòye sí tẹ́tí mọ̀ nǹkan tí ó ń fà á láti ilẹ̀ pẹ̀pẹ̀, ẹ wòye sọ́nà tẹ́ lè gbà láti fi kojú rẹ̀, láti fi mórí bọ́nú ìṣòro náà. Lọ́jọ́ tòní ẹ má finú tọ́yàn rárá, ẹ má gbára léyàn rárá, ẹ ṣe nǹkan yín létò ètò lénìí, ẹ fọgbọ́n àtòyé tó lọ ń fún yín ṣe ohunkóhun, kí ẹ sì rí dájú pé ẹ ṣe prayer kọ́ ló ń gbé yín borí àwọn ọ̀tá pátá lọ́jọ́ tòní. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ black wá jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní, látàrí pé black yẹn jẹ́ kọ́lọ̀ tó wà very unlucky fún yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo orúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.